gẹ́gẹ́ bí aládà àti ẹ̀kọ́ tí ẹ kọ́ wa bí irú tó ṣe wá tá a fi ń fi ẹ̀mí ara wa lẹ̀ tá a fi ń wá èkó tá a fi wé èkó yìí ìta wá lára kọ̀kọ́ àti ìta wálé ní kọ gbà tí àwọn alọ́dọ̀ àwọn mọ̀dúrú mọ́ríkàs náà ajé kí wọ́n mọ̀ pé òpin pé ọmọ kékeré mọ mídíà lò òun náà ni àwa náà wà àmọ́ tí ó gbé wa kó nílé kò gba onímídíà bí ọ̀rọ̀ bàbá sí ọmọ làwa yanjú ní ọ̀dọ̀ yín àmọ́ irú èsì tí àwọn náà fún wa òun náà lẹ́yìn náà fún wa lẹ́nu pé n tí a fẹ́ tá a bá wa ìlú lọ làwa represent kó fi lè wà rẹ́kọ̀dù torí ọjọ́ iwájú ká mọ̀ mọ́ wà káàkiri lọ́jọ́ iwájú àgbà tẹ́tẹ́ ẹ lẹ́ lọ kí ni àwọn nǹkan tí ẹ sọ lọ́hùn òun náà ni a fi gbà pé kí rẹ́kọ̀dù wáyé fún rẹ́kọ̀dù pọ̀pọ̀lì kéde fún nǹkan kan láti àkọ́lá láti ilé àwọn àti sọ fún wa pé kálukú ẹ̀ mọ́ rẹ́kọ̀dù ẹ̀ sì mú fóònù yín ní ọwọ́ àmọ́ bó ṣe gbà wáyé inshallah nínú àlùbáríkà àbọ̀lọ́ba lọ́rin á wà bẹ́ẹ̀. Ọlọ́run kó mọ̀ sí wọn ní ọba bòmí àlékún àlàáfíà ara tó nira tán ní gbogbo àti àlàáfíà àti fọkànbalẹ̀ Ọlọ́run kó bá jogun rẹ̀ fún bàbá ọba lọ́rin sí kò ṣe wọ́n lárúgbó ọba sí kò jẹ́ àárí àlùbáríkà wọn pẹ́ Ọlọ́run wọlá ààyè tá a wà yìí wọ́n ti lọ pẹ̀lú bísímìláì bí wọ́n da ayé pẹ̀lú alhamdulillah Ọlọ́run mọ́sá ṣe bẹ́ẹ̀ nítorí àsìkò torí pa padà sí Ìlọrin ẹni tó bá rí mi lẹ́nu ìgbà tí mo wọlé sí ìsìn ó gbọ́dọ̀ mọ̀ pé móòdù mi tún change nígbà tí mo fẹ́ sọ̀rọ̀ tá a wá sọ yìí torí pé kìí ṣe ọ̀rọ̀ tó dùn mọ́ wa èyí ṣe ọ̀rọ̀ tí èèyàn lè máa kágbádárù pé mo fẹ́ lọ mọ yanjú torí pé ọ̀rọ̀ ìlú wa ni ọ̀rọ̀ wa ni àwa náà sì ni ọ̀la yín kúmọ́ etí a torí rẹ̀ wá yìí àtúnṣe ńláńlá ni ó gbé wa wá bá yín nítorí tọ́lọ́hún torí tí bàbá wa lọ́lọ́ba Ìlọrin àwa tí a wà níwájú yìí ntí introduction òfin lè rọrùn bí alára òun ni pé ọ̀pọ̀ wa bá ti jókòó yìí kí ẹ tó di mufti tí a wà lọ́mọléèwé kọ́dà ẹni tí ọba wa bí ni wọ́n ti jẹ àǹfààní lóyìn tó pọ̀ láti ní àjọṣepọ̀ pẹ̀lú yín lérí ìlú tí kankan tó pàápọ̀ tó kọjá pé lérí ìlú gbogbo nǹkan míì ti ń wá lẹ́yìn rẹ̀ látara ìlú náà ni àwa ni ẹgbẹ́ ìdàgbàsókè ọ̀dọ́ lábẹ́ bàbá ọlọ́lọ́ba Ìlọrin àti gbogbo àgbègbè rẹ̀ tí èmi jẹ́ ààrẹ wọn tí a mọ̀ sí olórí ọ̀dọ́ wọn ni ká mọ bàbá ọba Ìlọrin ní kí n mọ ṣáájú àwọn lọ́dọ̀ àwọn ọ̀dọ́ lọ́sàn-án yìí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ó kú bó ní fọ́mọ kó ní kí bàbá rẹ̀ wá ṣàlàyé tẹnu rẹ̀ kò sọ́mọ náà tó lè dán wò kún mọ́ kìí ṣe bàbá lásán olóyè bàbá ọlọ́lọ́ba Ìlọrin lóyè ìlú ní ata lọ́dọ̀ àwọn bá mọ̀dúrú mọ́ríkàs ọlọ́run kọ́ láàyè tá a wà yìí kọ́ bá àṣàlékọ́ àlàáfíà fún wa ajọ́yẹ wọn pé òun náà ní dá padà sọ́dọ̀ yín náà báyìí wíwá tá a wá inú wa ò dùn a sì rí nǹkan tó wù wá gbọ́ bí a ti ń gbọ́ nǹkan dùnnú lára yín láàrin ẹ̀dùn àbá mọ̀dúrú mọ́ríkàs tẹ́lẹ̀ àjọṣepọ̀ àti ṣe sí yín lẹ́nu bí ọdún méjì mẹ́ta yìí ó kà wá láyà ó gbére ẹ̀mí wa ní last year àkànṣe news yà á fi bẹ̀yìn ni àmọ́ tọdún yìí bà wá ló jẹ́ gbà yá ó ti lè jẹ́ ẹ̀yin wúwo wa méjì ẹ̀yin ìdùnnú bàbá wa lọ́lọ́ba Ìlọrin ẹ̀yin ìfọkànbalẹ̀ ìlú
làwọn ìlú míì làwọn tí ẹ̀sìn ò yé tó tí wọ́n wá sọ wá di pé wọ́n tún wí lọ́la wọ́n tún sọ̀rọ̀ lọ́la kódà àlòmíì bá débi pé ń fi ẹ̀yin tẹ́ jẹ́ kí ọlọ́run wa wọ́n fi wọ́n ṣe tẹ́tẹ́ pé mọ̀ wo mùdírù mọ́ríkàsì ó sọ̀rọ̀ kan lọ́la bàbá amúfin náà tún sọ̀rọ̀ wọ́n wá lọ tẹ́tẹ́ rẹ̀ lérí nǹkan ìdàgbàsókè ìlú lérí ẹ̀yin tó pé tẹ́nìkan nù yín bá jáde nínú ìlú mi lágbàáyé gan ó tó ń téèyàn ọ̀rá gàbò kátó alẹ́ yẹn méjèèjì bàbá wa mùdírù mọ́ríkàsì àárín ẹ̀yin àti wọn lásáwá àwa àtòjà parí ọlọ́run tí máa ń parí ìjà yóò wọ ládìde wa lẹ́yẹ kọ̀ọ̀kan tá a fi wá bì yóò wá bá a dáta nìyẹn a máa dìde látara àwa bẹ̀yìn fún sùúrù àwa bẹ̀yìn fún torí ìlú láàrin ẹ̀yin àti bàbá wa mùdírù mọ́ríkàsì à ń fẹ́ àtúnṣe à ń fẹ́ àjọṣepọ̀ ọ̀dùnnú tá a mọ̀ yín mọ̀ afẹ́kọ́lọ́hún kọ́ dákun kó jọ padà a ti ń wá lókọ̀ lú a wá lókọ̀ bàbá ọlọ́lọ́wọ́ bá lọ́rin làwa bẹ̀yìn ni sùúrù ẹ pọ̀ jù ní àlùbáríkà yín àfi tí ọba tó ní tó sùúrù tá a wá ké yìí wọ́n bí èèyàn méjì bá ní gbólóhùn àsọ̀ nǹkan àkọ́kọ́ tí kọ́kọ́ máa ń ṣáwájú òun náà lèyí táwọn abá tọ́dọ̀ yín gẹ́gẹ́ bí a ti kọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà ẹ dákun ẹ ṣe sùúrù ìwọ náà ṣe sùúrù àyín náà ṣe sùúrù kò rí bẹ́ẹ̀ kọ̀ọ̀bá ẹ̀ bá má ṣe báyìí ẹ̀ bá ti ní sùúrù ẹ̀yin náà bá ti lámúmọ́ra ẹ̀ bá ti mánéjì ara yín irú àwọn ọ̀rọ̀ tán máa ń sọ ló gbé wa dìde láti lé lánìkàwá báyìí báyìí ṣe kó lọ́dọ̀ wa bá mùdírù mọ́ríkàsì níjọ́ náà kò sí ibi yìí náà la darí sí láti mọ́ríkàsì pé káwá bẹ̀yìn náà àbáyé wọn lẹ lọ múra la fi wá bí ìpadà lẹ́nu pé gbogbo ọjọ́ tẹ́ bá dé a wà fún àtúnṣe afẹ́ ìdùnnú ìbànújẹ́ tá a la wà à ń fẹ́ ìdùnnú padà a sì wá bẹ̀yìn kẹ́ wo ọ̀la tàwọn ọ̀dọ́ ìlú yìí ẹ má ṣàdákun ẹ bò wá láti rí ẹ má jà sí ìrìwò tú ẹ má jà àwọn èèyàn ó rí wa ní àwọn ọmọ ọbẹ̀ náà nu àwọn ọmọ wọn náà ní òun la sáwá bá yín sí tí a bá jókòó bá ti jókòó ti yìí ìjókòó àfẹnukò gbogbo wa pátápátá òun lèyí tí n fi ń bá yín sọ̀rọ̀ yìí ìjókòó lu mọ́tò mẹ́ta ni àwọn ẹlẹ́kẹta ni mọ́tò wọn ní fort káyì tó kó bí wọn ó dé bá wa ìjókòó lu leléyìí àwa náà sì lọ láyín gẹ́gẹ́ bí àyè tẹ́ wà gẹ́gẹ́ bí bàbá wa Grand Mufti Diyad olóyè ìlú olóyè bàbá ọlọ́lọ́ọba ìlú Ìlọrin olóyè ẹ̀sìn ẹ dákun torí tọlọ́hun torí tànàbí wa Muhammad ẹ bò wá láṣìírí ni àtọ́ ẹni sọ pé báyìí rárá ìgbésẹ̀ yìí tá a ṣe lọ́dọ̀ bàbá mùdírù yìí irú rẹ̀ la dá padà sọ́dọ̀ yín lónìí láti wá bẹ̀yìn náà kẹ́ ẹ dákun kẹ́ ẹ ṣe sùúrù bàbá wa ṣe tán a tún kó sọ́dọ̀ àwọn àgbàlagbà tí wọ́n bí wa a ti lọ́dọ̀ yín a ti lọ́dọ̀ bàbá mùdírù mọ́ríkàsì àwọn náà bá wa sọ̀rọ̀ tí a gbọ́ tá a ti fi ṣiṣẹ́ ṣe òun làwa bá wa sọ́dọ̀ tí yín náà lénìí gẹ́gẹ́ bí olóyè ìlú ibi tá a wà yìí ara mínísírì wa mọ̀tọ́lọ́dọ̀ bàbá wa Grand Mufti bàbá wa mùdírù mọ́ríkàsì ọlọ́run kó járí wọn pẹ́ ìpè gbogbo olóyè ọba pátápátá mínísírì tiwa ni wọ́n bàbá ọba lọ́rí wọ́n yàn wọ́n látàrí kó máa fi gbé ìlú lárugẹ kó máa fi fìlú lọ́kàn balẹ̀ ni bí nǹkan báyìí ti ń ṣe ẹnìkan nu wa gbogbo ara wa ni ó máa ṣe gbogbo òlú ni ó máa ṣe bẹ́ẹ̀ ni tí nǹkan bá ń ṣe mùdírù mọ́ríkàsì náà gbogbo wa ló ṣe pátápátá kò sérè kankan tá a fẹ́ gbà kí nǹkan kó ṣe ẹnìkan kan náà méjèèjì kọjá dáadáa ìdùnnú wa ni kí dáadáa ọba yín oore wa ni kẹ́ ẹ máa bá dáadáa lọ kẹ́mi yóò sì gùn kó já jálùbáríkà yín pẹ́ ẹ dákun ẹ̀bẹ̀ ni bẹ́ẹ̀ tí wọ́n ti jòkó yìí ẹni èrùbú àsùnmọ́ra ní àjọ wa ni lóko gbogbo àrùbú àsùnmọ́ra ní balógun fúlàní là ń fẹnu gbogbo ọ̀dọ́ ọbẹ̀ lábẹ́ bàbá balógun fúlàní àáfin bẹ̀ yín pé ẹ má ṣà gbogbo tó bá wo lè dùn yín bẹ́ẹ̀ ẹ̀bùn àwọn ọ̀dọ́ ẹ̀bùn lú nítorí tọ́lọ́hún
lẹ́gbẹ̀ẹ́ yín bí òde adáná gbogbo ọ̀dọ́ tó bá wọlé wà lóde adáná ló pa àwọn àgbàlagbà bẹ̀ lájọ wá làwa bẹ̀ yín ẹ má ṣe sùúrù. bàbá wa láti àfa wa láti àkàlàmbì chairman àkàlàmbì youth gbogbo tí ń jẹ́ àwọn àkàlàmbì lọ́dọ̀ lọ́tìlájọ lọ́tẹ̀lé wa wá bá yín bàbá wa gbá mufti dr ẹ má ṣàwo tàwọn ọ̀dọ́ ewo tìlú ẹ bọ̀ wá láti rí àṣì ní àṣà local government láti àṣà lájọ wá láti wá bẹ̀ yín pé ẹ má ṣe sùúrù láàrin àjọ bàbá wa mudiru markas bàbá wa àfa wa láti ọ̀tẹ́ lájọ wá àwa bẹ̀ yín fún sùúrù kẹ́ wo tiwa ẹ dákun ẹ má ṣàbòlú wa láti rí ẹ bẹ̀sẹ̀ láti rí àfa wa láti ìdí àpẹ́ lábẹ́ bàbá wa àgbà mọ́gàjí ààrẹ bàbá sálẹ̀ àjọ wá ni látàrí pé àtúnṣe lọmọ eré máa ń ṣe abayín dúpẹ́ fọlọ́run tọ́lọ́run ò ṣe wá lọ́mọ tí ń dà lúrú àwọn ẹgbẹ́ wa míì wà ọ̀tọ̀ ni tí wọ́n ń ṣe èyí táwa tá a bá lọ́wọ́ yín àtẹ̀yìn àti bàbá mudiru markas tá a bá nílùú tí bàbá ọba Ìlọrin fi lé gbogbo wa lára pátápátá irú ìgbésẹ̀ báyìí òun la bá wa àjọ wá ni láti Ajíkòbí lọ́dọ̀ yín lọ́hùn àjọ wá ni láti Kúlẹ̀ndé àjọ wá ni látọjà gbọ́rọ̀ àjọ wá ni láti ibùdó Ẹ̀gbá àjọ wá dókítà láti ibùdó Ẹ̀gbá láti Alápá àfáwà láti Alápá lọ́hùn àjọ wá ni gbogbo bí ti ń dákọ̀ lù yìí gbogbo tí ń jọ̀dọ̀ ń bẹ̀ pátápátá gbogbo tó bá yẹ pé dáírì ọba Ìlọrin ló ní ìlú làájọ́ fi ń sọ pé ẹ̀dá kan mọ́sà ṣe sùúrù lẹ́gbẹ̀ẹ́ wọn lọ́hùn láti alálùbọ́sà àti mọ́lábá àjọ wá ni níwájú wọn bẹ̀ bàbá ìmọ̀ náà ìbí òkè òyì àjọ wá ni àfáwà asmọ́ láò lókun erin àjọ wá ni àfáwà nur láti sàlẹ́mọ́líkì àjọ wá ni lẹ́gbẹ̀ẹ́ ọ̀hún láti ẹdun lọ́hùn àjọ wá ni gbogbo ọ̀dọ́ ọbẹ̀ náà jọra wa àfáwà láti sàkẹ́lẹ́ àjọ wá ni lérí àtúnṣe gẹ́gẹ́ bí ọmọ pé ẹ dákun ẹ má ṣe sùúrù ẹ fọ̀rọ̀ yìí bùn wa ẹ fọ̀rọ̀ yìí yá ọ̀la tiwa náà ẹ bò wá láṣìírí gbogbo tí bá wọlé bẹ́ẹ̀ ẹ má ṣàbò lọ́rin láti lérí rẹ̀ ẹ̀bẹ̀ tá a wá bẹ̀ inú àwọn ọmọdé wa láti gáàjíà àjọ wá ni aláàjì tọ́sọ̀ gbogbo tí ń jẹ́ gáàjíà àjọ wá ni láti wá ṣàtúnṣe àfáwa láti lè jímbà gàjíǹgèrì àjọ wá ni láti wá ṣàtúnṣe àfáwa gba ọ̀tán látòdì àfáàndá àjọ wá ni àwọn èèyàn wa láti àdìó community ní mòrò lọ́hùn àjọ wá ni lérí àtúnṣe pé kó lè dáa àwọn èèyàn wa lábàtíọ̀ àjọ wá ni àmàdúgbò wọn elémèrè ń bẹnu wọn olóoru ń bẹnu wọn gbàrúbá ń bẹnu wọn mọ́sìngbà ń bẹnu wọn òkèkèrè lọ́hùn láwọn tí àjọ wá láti rí i pé kẹ dákun àbíbàbá ọlọ́ọ̀bá Ìlọrin bẹ̀yìn ẹ má ṣà dákun ẹ má ṣà bò wá láṣìírí ààrẹ ẹ̀yin pẹ̀lú bàbá wa mudiru markas afẹ́jọ́ tán afẹ́kífẹ́ ńlá lọ́wọ́ bẹ̀ afẹ́jáse pọ̀ ẹ má já wọn ọ̀tọ́ rẹ́rìn wa ẹ bò wá láṣìírí ààrẹ ẹ̀yin àti bàbá wa mudiru markas ẹ má ṣà dákun ẹ má ṣà ṣe sùúrù afẹ́ ìpìlẹ̀ àná táwọn àgbàlagbà fi tọ́ yín káfíjọ kọ́ yín káfíjọ tọ́ yín àti bẹ̀ yín ẹ má ṣà ṣe sùúrù torí Ọlọ́run bàbá ọba Ìlọrin ẹnu wọn là ń gbà sọ̀rọ̀ yìí ẹ má ṣà dákun ẹ bò wá láṣìírí ni ẹ̀bẹ̀ làwọn bẹ̀ yín o Ọlọ́run yóò dákun yóò foríjì ẹ̀yin náà yóò ti foríjì àwa náà ẹ má ṣàforíjì fún wa ẹ dákun torí tọlọ́run ẹ dákun gbogbo tó bá dùn yín ẹ fi bùn wa ẹ dákun torí tọlọ́run Ọlọ́run jáwọn kí Ọlọ́run yóò lálùbáríkà àti tàwọn bá mùdírù náà gbogbo kí Ọlọ́run bá mùdírù náà Ọlọ́run jẹ́ kí tiwọn náà lálùbáríkà kẹjọ lájọṣepọ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ Ọlọ́run kó ṣe yín lárúgbó mufti o. يا شيخ ورفعناه مكانا عليا حولا